Àwọn ajínigbé wọ́n jí Olorin àti àwọn akẹgbẹ́ rẹ̀ gbé lọ ní ìlú Àbújá. Olórin jùjú kan tí ọ̀pọ̀ mọ̀ sí Ọmọọba Dèjọ́mbò Beat àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti kó sọ́wọ́ àwọn ajínigbé lásìkò tí wọ́n ń ṣe òde eré bọ̀ wá ní ìlú Àbújá. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2023. Olórin jùjú ní Adéyínká Adébóyè tí ọ̀pọ̀ mọ̀ sí Bóyé Best ló kéde ìṣẹ̀lẹ̀ náà nínú ọ̀rọ̀ kan tó kọ sójú òpó ayélujára Instagram àti Facebook rẹ̀. Gbogbo ẹgbẹ́ olórin ni wọ́n ti ń kígbe wípé nǹkan ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Mò ń gbà ní àdúrà wípé kí gbogbo wọn padà sí ilé wọn ní ààyè. Àwọn ẹgbẹ́ olórin yìí ni wọ́n bọ́ sọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n ṣeré tán ní ibi ayẹyẹ kan tó wáyé ní ìlú Àbújá ní òpin ọ̀sẹ̀ tó ré kọjá. Gẹ́gẹ́ bí Bóyé Best ṣe ṣàlàyé, ó ní mílíọ̀nù 10 náírà ni àwọn ajínigbé náà ń béèrè fún lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé lọ. Ọmọọba àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n rin ìrìn àjò lọ sí ìlú Kogi láti ìlú Àbújá lẹ́yìn tí wọ́n ṣeré tán. A nílò ìrànlọ́wọ́ owó. Àwọn ajínigbé náà ti ń béèrè fún mílíọ̀nù 10 fún ẹnìkọ̀ọ̀kan àwọn tí wọ́n jí gbé. Ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ olórin náà ni wọ́n ti ń ṣe àdúrà ránṣẹ́ sí wọn lákàtà àwọn ajínigbé wípé kí Ọlọ́run kó dóòlà wọn. Àwọn ajínigbé wọ́n jí ọ̀gá olórin àti àwọn akẹgbẹ́ rẹ̀ gbé ní ìlú Àbújá.